èyí ni ìrírí ayé tí mo fẹ́ kí gbogbo wa ká fi kọ́ ara wa lọ́gbọ́n tó ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Eléyìí ni tó ṣẹlẹ̀ nígbà tí ogun ń jà ní orílẹ̀-èdè wa, ogun abẹ́lé. Kíní kan ṣẹlẹ̀ ní ìlú kan, ọkùnrin kan wà, ó níyàwó méjì, ó dẹ̀ kọ́ ilé. Ohun tá a mọ̀, tá a rí lójúkojú, kì í ṣe ìtàn. N tó ṣẹlẹ̀ ni mo fẹ́ ká fi kọ́ra wa lọ́gbọ́n. Ọkùnrin tó kọ́ ilé náà, tíṣà ni, olùkọ́ni ni ní primary school, ó jẹ́ headmaster ní primary school yẹn. Ó ń lo white bicycle, ó dẹ̀ kọ́ ilé sí street yẹn tí mo mọ̀. Ó wá níyàwó, ní ìyálé àti ìyàwó. Ó dẹ̀ kọ́ ilé bọ́sikọ́tà sẹ́yìn ilé rẹ̀ tó fún àwọn òṣìṣẹ́ tí wọ́n rent, àwọn mẹ́rin wọ́n rent bọ́sikọ́tà yẹn. Ojúlé kọ̀ọ̀kan ni, ojúlé mẹ́rin ni bọ́sikọ́tà, ó dẹ̀ fún wọn lọ́kọ̀ọ̀kan. Ìyálé ó bí ọmọ mẹ́rin, àkọ́bí rẹ̀ ọkùnrin ni. Àkọ́bí rẹ̀ yẹn tó bá ọmọ ń lọ sí school, ó ti dàgbà. A lọ rè mọ́ bá àwọn tí ń gbé bọ́sikọ́tà yẹn ní ọjọ́ Saturday, a mọ̀ bá wọn lọ síbi iṣẹ́. Nítorí àwọn yẹn wọ́n ń ṣiṣẹ́ kọ́lékọ́lé, ìmọ̀ bá wọn lọ bí iṣẹ́. Nígbà ogun ni mò ń sọ yìí. Ọmọ yẹn ti dàgbà, ọmọ yẹn dẹ̀ tó máa ń ràn wọ́n lọ́wọ́, wọn á máa ránṣẹ́. Ìgbà míì wọ́n tó bá ti school dé, kó bá wọn ṣe nǹkan báyìí, kó bá wọn ṣe nǹkan báyìí, kó bá ra nǹkan lọ́jà. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe. Bàbá yìí ó jẹ́ olùkọ́ ni mo ṣe sọ fún yín. Ó dẹ̀ ń lo white bicycle láyé ogun ni. Ó di ọjọ́ kan, ọmọ rẹ̀ àkọ́bí ìyálé ọkùnrin, wọ́n bá wà tì, wọn ò rí. Kèpọ̀jọ́ Saturday tí wọ́n bá wọn òṣìṣẹ́ lọ bí iṣẹ́, bóyá ó ti school dé, wọ́n sá wà tì, wọ́n wo gbonú ilé, wọ́n wá ilẹ̀ fi ṣú. Ìyá rẹ̀ ní ọmọ òun dà, wọn ò rí títí ọjọ́ yẹn. Ọjọ́ kejì, ọjọ́ kẹta, wọ́n lọ police station, wọ́n fẹjọ́ sùn. Àwọn ọ̀rọ̀ ọmọ yìí, ìyá rẹ̀ lọ rè bá wọn Yorùbá tí wọ́n ń gbé bọ́sikọ́tà. Ẹ̀yin Yorùbá, èwo lẹ ń ṣe? Ọ̀rẹ́ yín tẹ̀ mọ́ ránṣẹ́, àwọn ò rí wọ́n ní kò bá wọn lọ. Saturday ni wọ́n lọ bí iṣẹ́ tí ọba lọ. Kètí ìpè Saturday, níbo ló lọ? Wọ́n jọ ń wá, wọn ò rí. Wọ́n wá káàkiri, wọn ò rí. Ọ̀sẹ̀ kìíní kọjá, nígbà tó di ọ̀sẹ̀ kejì, ìyá ọmọ ìbẹ̀rẹ̀ sí ọ̀faraya. Ó ní ẹ̀yin Yorùbá ẹjọ́ ẹ bó ń wọ́n mọ̀ ń o, ẹ mọ̀ wọ́n bọ́lẹ̀ gbọ́mọ̀ ń sí. Àwọn yẹn láwọn ò ránṣẹ́. Saturday ti dẹ̀ ń bá wọn lọ bí iṣẹ́, kò tí ì tó Saturday. Àwọn ò ránṣẹ́, wọ́n bi gbogbo wọn léèrè, abẹ́ ẹran lágbájá ń ṣẹ́ ni? Wọ́n ní rárá. Ṣé ẹran lágbájá ń ṣẹ́ ni? Wọ́n ní rárá. Táwọn ọlọ́wà wà. Ọ̀sẹ̀ kejì kọjá, wọn ò rí. Ìyá ọmọ yarí. Ìyá ọmọ bá yarí. Táwọn tí ń lọ bí iṣẹ́ yẹn, a lọ bọ́n bọ́sikọ́tà, a gbàsọ wọn mú, alẹ́ wọ ọmọ òun fóun. Ẹ wọ ọmọ òun fóun o, ẹ wọ ọmọ òun fóun o. Ohun ọ̀jẹ̀rì ẹ̀yin Yorùbá o, ẹ lè fi ṣe ògùn àbí. Àwọn yẹn ní ọmọ dáadáa, kí ló àwọn ránṣẹ́ oúnjẹ fáwọn. Wọ́n dẹ̀ ń bá wọn lọ bí iṣẹ́ ní tó bá ní ìdí owó. Àwọn ò ní àwọn ò fi ṣe kí ló fẹ́ fi ṣe. Ìyá yẹn á fáwọn láṣọ. Ǹgbọ́ pẹ́ àwọn Yorùbá tí ń gbẹ̀yìn wọn ò lè jáde mọ́, wọn ò lè lọ, wọn ò lè wálé mọ́. Tí wọ́n bá wá bí iṣẹ́ wọn á ní ẹjọ́ ẹgbà wọn. Bó làwọn ó ṣe.
ìyàtọ̀ lọ́mọ yìí kọjá ọgbádùn ọfàṣọ àwọn ìyá láàárọ̀ labá pín àwọn ọmọ yẹn a bá pín wọn láàrin ara wa nígbà ogun yẹn ìwọ mọ gbélé lágbájá ìwọ wọn náà ò lè lọ ọlé mọ́ ọ̀rọ̀ náà ti sú àwọn labá pín ìwọ mọ gbélé lágbájá ìwọ mọ mú lọ ìwọ mọ bá lágbájá lọ wọn lọ dé abẹ àwọn ọ̀rọ̀ mọ láti lọ mọ béèrè bí wọn bá ṣe sọ̀rọ̀ ọmọ náà wọn ò lè lọ ọlé mọ́ ní wọn bá ní bó wọn tó ń wá ọmọ yẹn kí wọn ò rí wọn wá kí wọn ò rí ẹ̀yin ènìyàn mi lábẹ́ ọ̀run àṣepamọ́ àṣegbé òsì àṣepamọ́ ló wà Ọlọ́run ọ̀run ntọ́ bá fẹ́ ṣe bó tilẹ̀ kéèyàn ó ṣe tó àṣírí á tú mo fẹ́ ká fi kọ́ ẹ̀kọ́ gidigidi Ọlọ́run wa kì í sùn àwọn tí ìyá yẹn ń sọ àwọn yẹn sá ń sọ pé Olúwa gbà wá kí wọ́n rí ọmọ yìí káwọn olè bá lọ kẹ́rù àwọn ní ibi tán ń gbé ni tí ẹ bá ti ẹ̀rọ ọmọ yìí tán àwọn ọmọ bí ọba ṣe rí ara gbogbo èèyàn mọ̀ Olúwa gbà wọ́n bàbá ọmọ yẹn sá ń sọ fún ìyá ní sùúrù wọ́n fàṣọ àwọn ẹni ẹlẹ́ni ya ìwọ ló lé wọn kó lé tí wọn ò fi lè wálé wá sùn mọ́ nígbà tó di ọjọ́ kan ọ̀sẹ̀ kìíní kọjá ọ̀sẹ̀ kejì kọjá nígbà tó di bí ọ̀sẹ̀ kẹta ní bàbá tó jẹ́ headmaster ní primary school ló bá múra láàárọ̀ ó múra láàárọ̀ àárọ̀ kùtù ọjọ́ Monday ló bá gbé kẹ̀kẹ́ rẹ̀ láti ilé rẹ̀ ó fẹ́ cross títì ilé ẹ̀ náà ló fẹ́ cross to the other side ó fẹ́ cross ẹ̀ sí ìdàkejì bó ṣe ní kò wò cross báyìí ohun tí mo sọ fún yìí ìlú Benin ló ti ṣẹlẹ̀ ìlú Benin ló ti ṣẹlẹ̀ òótọ́ ni mo dẹ̀ ń sọ fún yìí nígbà ogun ni bó ṣe ní kò wò gbé básíkù rẹ̀ kẹ̀kẹ́ rẹ̀ bó ṣe ní kò wò cross white básíkù tó ń lò tàbí kankan ń bọ̀ ọkàn gbà iwájú ilé yẹn náà níbi ó ti cross yẹn náà ni mọ́tò yẹn lọ pa sí mọ́tò yẹn dẹ̀ sáá wọn ò dẹ̀ rí mọ́tò yẹn mú ọ̀pá tán ó sá lọ ní gbogbo èèyàn bá péjọ pé wọn ó gbé báyìí lọ́sítítù ó ti kú bó la ó ṣe ní ẹ bá gádà gbogbo fámìlì ẹ̀ ní ẹ bá gbé wá wọn sòkú ẹ̀ ní ẹ bá gbé wálé kíá àwọn ẹ̀ka ẹgbẹ́ àwọn tí ẹ jó lórí fámìlì wọn wọ́n ti wálé ẹ̀ wọ́n ti ti gbogbo ilẹ̀kùn yàrá ilé tẹ̀ torí bàbá yẹn ń gbé yàrá mẹ́ta wọ́n ti ti gbogbo yàrá rẹ̀ àwọn tí ẹ jágbá lé ti kó kí lọ́wọ́ àwọn ìyàwó wọ́n ti dúró kalẹ̀ kí leléyìí wọ́n bá gbé bàbá yẹn wọ́n bá sòkú rẹ̀ wọ́n parí òkú ẹ̀ ní ẹ bá lo ọjọ́ tí wọ́n wo gbogbo ilé tí wọ́n tú ilé wò ẹ tọ́jọ́ gà tọ́jọ́ tó kù lórí ẹbí wọn ó wà níwájú ìyàwó àgbà ó tẹ̀lé ìyàwó kékeré ó tẹ̀lé ìyàwó àgbà àwọn fámìlì yòókù tó tẹ̀léra wọn wọ́n bá ní náà pálọ̀ àti ibi tó fi ń ṣe yàrá àwọn ti wọbẹ̀ ìyẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n kí wọ́n bá tú gbogbo pálọ̀ ní wọ́n bá sí yàrá kìíní wọ́n tó tú wọ́n ní yàrá tí wọ́n ṣe sí òní nítorí náà káwọn ò tó tú gbogbo ibẹ̀ wọ́n tó tú wọn ò rí nǹkan kan wọ́n tú yàrá kejì wọ́n ń tẹ̀léra gbogbo fámìlì ń tẹ̀léra wọn wọ́n tú wọn ò rí nǹkan kan wọ́n tú gbogbo ń tọ́wọ́ àbẹ́ nígbà tí wọ́n ti yàrá kẹta báyìí tí wọ́n bá sí bí ẹ ṣe sí yàrá kẹta báyìí ni wọ́n bá ní kí wọ́n bá sí kọ́ńbọ́ọ̀dù bàbá wọn bí ẹ ṣe sí kọ́ńbọ́ọ̀dù bàbá báyìí ọmọ tí ẹ ti ń wá látọ̀sẹ̀ mẹ́ta ọmọ yẹn kúnlẹ̀ ká inú kọ́ńbọ́ọ̀dù
ìyá bàbá ẹni tó jọ lórí ẹbí rí ó ké ní ìyá kò ṣeé bò mọ́ torí ìyálé ẹni tó bí ọmọ ló tẹ̀lé wọn ló bá kígbe ọmọ ọ̀hún rèé ló bá dákọ ẹ̀ bó ṣe dákọ ẹ̀ owó bá ń pọ̀ ló bá ń dáwó lẹ́nu àṣírí bá tú àṣírí bàbá tó nílé láńlọ́ọ̀dù lọ́fọ́mọ̀ ẹ̀ sínú kọ́ńbọ́ọ̀dù ṣùgbọ́n Ọlọ́run tú àṣírí ní gbogbo ẹ̀ bá dàrú ó jáde nínú ọ̀pọ̀lọpọ̀ pépà nígbà yẹn Ọlọ́run tú àṣírí ìyá bá kégbe lówó bá ń dà lẹ́nu ọmọ gbogbo èèyàn bá gbọ́ gbogbo ayé bá sáré ó dìbẹ̀ pàápàá àwọn tí wọ́n rẹ́ǹtì ilé tí wọ́n bá ní Olúwa mọ̀ ṣeun o ẹ̀yin ènìyàn mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ojú kòkòrò owó àwọn afọmọsowó àwọn afayasowó àwọn ọkọ̀fọkọsowó bẹ́nìyàn ò rí Ọlọ́run rí ọ àṣepamọ́ ọwọ́ àtòótọ́ ṣùgbọ́n kò ṣe àṣegbé òsì Ọlọ́run tú àṣírí bàbá yìí àṣírí rẹ̀ tú àwọn tí wọ́n ń wò pé nǹkan ṣe tẹ́lẹ̀ wọ́n ní Ọlọ́run ló mú ìwọ ẹni bí Ọlọ́run ń wọ̀ ìwọ ọ̀ka ènìyàn Ọlọ́run ń wọ̀ níbi tó fara pamọ́ sí Ọlọ́run ń wọ̀ Ọlọ́run ló ṣe ìdájọ́ etí mo ń tó sojú gbogbo wa èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí ni mo ń sọ fún yìí Ọlọ́run tú àṣírí bàbá yìí ó ṣèdájọ́ rẹ̀ fúnra rẹ̀ àṣírí ẹ̀ dẹ̀ tú sí gbangba mo sọ fún yín ẹ̀yin ènìyàn ẹ ṣọ́ra gidigidi ẹ̀yin tẹ́ ń wówó kí ẹni tó pé kò sí ní tẹ́ ẹ lè ṣe nítorí owó Ọlọ́run yóò tú àṣírí kò sí bó tún lè orí wọ́pẹ́ Ọlọ́run á tú àṣírí agbára láti kíyèsára agbára láti mọ̀ pé Ọlọ́run wà pé bẹ́nìyàn ò rí ọ Ọlọ́run rí ọ Olúwa yóò fún ẹ̀yin àti fún èmi ní orúkọ Ọlọ́run bàbá àti ti Ọlọ́run ọmọ àti ti Ọlọ́run ẹ̀mí mímọ́ àmín.